Ẹ káàbọ̀ padà Miliki Express ètò náà ni Miliki. Ẹ̀yin náà tí mo bá ṣe máa ń ṣe pé tá bá ti lọ fẹsẹ̀ rájò bẹ́ẹ̀ yẹn. Àwọn celebrity interview wa ló kù. Inú mọ̀ ká wa wọ́n ti wà nílé agodo yàrá ilé. Ẹ̀wẹ̀ rí ń pa mímí tí mo ti fẹ́ bẹ̀rẹ̀. Torí ẹni tí mo gbé wálé ní Ọlọ́run má jà ká dọ́kọ̀ délé dánimọ̀ yàrá ilé. Tẹ́ bá ń mọ calm down. Ẹ má ti ṣe ẹ ní sùúrù. Calm down. Yàrá ilé. Ẹni tí mo fẹ́ sọ ìwé ọ tẹ́ bá wo gbogbo àwọn red carpet ayé tó máa ń ṣe káàkiri bọ̀dá yìí lè máa bá ń bẹ̀ pẹ̀lú bàtà wọn bó ṣe máa ga irun gúdúgúdú ọ lè lo green síbi kọ́ lo purple síbi ẹ mọ̀ ẹ̀yin náà tí mo bó ṣe lọ ẹ jẹ́ ń sọ orúkọ wọn ẹni tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ pé Olúfẹ́mi Dérelé Edun aka eccentric what? Wèrè pé ó yá ṣọ́kì all the way fún mi ní ṣọ́kì díẹ̀ àti ṣọ́kì náà ni pé kó pé ní Aderele Olúfẹ́mi Adéyẹmí Àkànbí Edun ọmọ Aláké ọmọ tí ò wẹ̀ tó ń dán mumi díẹ̀. Àti mu ẹ má wọ̀rẹ́ a máa mú mi ṣé gbogbo ilé omi ló kún ẹ̀ mú ṣege what's up now kí ló ṣẹlẹ̀? Ayinke ayé. Kí ló gún mi ṣẹgẹrẹgẹ lórí ègè tó gòtàgàwà ẹ̀dà yìí ń gan-an? Sórí mi bẹ́ẹ̀ mi ṣe jókòó báyìí mi ò ń gbé láti o sweet 16 lọ́mọ alẹ́nu ju saxophone lọ ṣó ti yẹyin bẹ́ẹ̀ yẹn àwọn ṣùgbọ́n sísá mi báyìí bá ṣe jókòó báyìí ọ̀nà Orísun level Miliki Express teams tó yẹ ó ti pè mí láti June àbí àti time tá ti ṣe birthday àdè ti ṣe birthday ó ti wá sún mi mo ní pè ní báyìí a máa wọ Miliki ẹ̀yin tèmi níbo lẹ wà ẹ jáde ìgboro máa dàrú lè ní ó yá. Uncle D. Yes, káwọn ara lẹ káwọn tí ń dáadáa. Ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ kí wọn náà nìyẹn? Ẹ̀yin tèmi kí ló ń ṣẹlẹ̀ kí ló ń happen ṣe gbọ́n pa ẹ̀ṣẹ̀ lájú. Orí gbogbo a kò fọká síbẹ̀ o kò wọ́ ṣáláńgá o. Ó tanná kalẹ̀ ní ṣáṣó tí yẹyin bẹ́ẹ̀ yẹn. Broken bottle Ayinke obstacle tóyìn ó sì ń bọ̀ ṣó ti yẹyin bẹ́ẹ̀ bọ̀ Dérelé wèrèlé déwèrè àwọn alájókòó báyìí Miliki Express kakọ̀ máa lọ bẹ́ẹ̀ yẹn. Nígbà tí mi bá jẹ́ broken bottle kí lẹ́yìn spark the killer Dérelé. Ó lẹ́nu pa ó lẹ́nu ojú kẹ́tù lọ. Ìgan lẹ́nu you are mounted you are very very mounted. Ẹlẹ́kọ̀ wa. Ó dà àti irun yìí gan wa gan. Ó serious. Ṣé fi nǹkan kun ni àbí irun yìí ni? Àwa la sanwó àwa la ní irun ṣó ti yé bẹ́ẹ̀ yẹn. Àwa la sanwó. Má jẹ́ kó rìn jábọ̀ ẹ bá ṣe ṣe yẹn. Ok kó má jábọ̀ kò lè jábọ̀. Ok ẹ farabalẹ̀ ẹ ní sọ. Jábọ̀ bá Nigaro contestant number 1 ó yá na Mr. Nigeria Mr. Miliki Express àwa la win no other contestants àti ṣá gbogbo wọn sílẹ̀ ṣó ti yẹyin bẹ́ẹ̀ àwa la win ẹ̀yin ará lé iṣẹ́ ìrìn nǹkan àlọ́ we are getting there Uncle D Dérelé Olúfẹ́mi Àkànbí mo gbọ́ yín dáadáa ó tún fún yín lóríkì yẹn oríkì yẹn ń wọlé ó ga jù ó ga ẹ nítorí ẹ jẹ́ ká mọ Dérelé Edun ta ni Dérelé Edun. Báwo la ṣe fẹ́ bẹ̀rẹ̀ báyìí ṣẹ́rí mi báyìí mi ò mọ bí tèmi ti wá ọ ṣó ti yẹyin bẹ́ẹ̀ yẹn ṣẹ́rí dáàdi wa from Naija man all the way Ogun State Abẹ́òkúta Aláké Ẹ̀gbá ni wá all the way then ṣẹ́rí mọ́mì wa àmọ́ bí tí mọ́mì wa ti wá ọ wọ́n ní pé dáàdi wọn Indian ni dáàdi wọn mọ́mì wọn Mauritius èmi báyìí Germany lọ ti bí wa ṣùgbọ́n paparazzi ni gbogbo yẹn o ṣẹ́rí mi báyìí green passport ọmọ Naija all the way Nigerian boy to the core Dérelé ṣẹ́rí mi báyìí ìgbà tá kọ́kọ́ wà Naija báyìí mo kọ́kọ́ lọ sí different primary schools aṣáà lọ káàkiri kò yé mi bó ṣe ń gbé mi lọ bẹ́ẹ̀ mo wá lọ sí St. Gregory's College tó wà ní Ọbalẹ́ndé bẹ́ẹ̀ láti kọ́kọ́ ṣetán 97 ni mo ti ṣetán ó dàgbà ó àdàgbà díẹ̀ ṣá then ìgbà tá wá ṣetán báyìí àìtí pé 16 láti wọ university so àwa gba teaching job kan bá kan ọmọlọmọ wọn sọ àkàn tíṣì ń bì kan àtúnṣe àwọn programs kan ní NT àkàn ọsùn àkàn ṣe gbogbo ẹ̀ 1998 báyìí wọ́n fún wa ní admission wọ Unilag bam ládẹ wọ Unilag ládẹ ṣetán Unilag èmi lẹdẹ rí báyìí o ọmọlọmọ tó kọ manage rẹ àbí a manage ara wa. ọmọlọmọ láàrin èrò. àbùsọ ti ọmọ tí ò wẹ̀ tó ń dán ó yá nà. kí lè wá fi ń para tẹ fi ń dán báyìí. powder àti photoshop ni o. so ṣe powder àti photoshop ló gbé ní ìjọba. photoshop bẹ́ẹ̀ ṣe rí mi báyìí photoshop ni o. èmi náà ti rí bẹ́ẹ̀. Michael Johnson. ó ga ó yá. Michael Johnson ti kú o. Michael Johnson. ó ti kú o. Michael Johnson ṣó ti kú.
no Michael Jackson ti kú ṣe rí Michael Johnson kò ikú Michael Johnson. ó ga ẹ ok bẹ ṣe rìnrìn àjò ti iléèwé tẹ́ fi wọ school yẹn báwo lẹ ṣe wá di nǹkan tẹ́ dà lé ní báwo lẹ ṣe wọnú ẹ gbogbo VJ mo tún mọ̀ pé act ń gbà kan gbogbo ẹ náà là ń ṣe báwo ni gbogbo ìrìn àjò yẹn gan ṣe bẹ̀rẹ̀ báwo lẹ ṣe wọnú ẹ. aṣàkó gbogbo ẹjọ ṣááṣó ti yẹ bẹ́ẹ̀ Àyìnkẹ́ alákòóbá nìyẹn ṣùgbọ́n a ṣe máa sọ story yẹn díẹ̀ ṣẹ̀rí ní bíi area 1995 yẹn ṣó yẹ ìgbà tí mo wà ní SS1 báwo ṣe máa sọ SS1 náà SS1 náà yẹn ok SS1 a kò lọ sí station ká lọ ṣe audition fún àwọn Kid Division 101 ṣé rántí orin ṣọ́ ti bí ẹ ń gbà yẹn ṣá. It is time for Kid Division 101 it is time for Kid Division 101 ẹ má bínú that's the Fuji version so a kò lọ síbẹ̀ a kò lọ yọjú síbẹ̀ gbà yẹn I think I was bíi ọmọdún bíi 11 àbí 12 gbà yẹn ṣá 11 rẹ̀ ẹ tí tòmí gbà yẹn lọ. mo ní wọ́n wà ń gbà yẹn. ẹ tòmí mo náà mo sọ pé ẹ tí tòmí. ó ṣì wà ń kọ́nà. ẹ tí tòmí. ó ṣì bẹ̀bẹ̀ scout díẹ̀ so abadé bẹ́ẹ̀ wọ́n bá ní pé èmi kàn ń pariwo ni kí ló happen bí ẹ fún wa script kí la wá ṣe ni àwọn tó ní program wọn wá bá mi pé ìwọ ọmọ iye pariwo mi kẹ́ ẹ má sọ pé kí n pariwo kí ni. mo ẹ̀ wá wo mi pé ìwọ o kàn ń pariwo bẹ́ẹ̀ yẹn o kàn ń bẹ̀bẹ̀ scout o kàn ń já síwájú gba script kó kà àwa dẹ̀ mọ̀wé o àwa mọ̀wé ńgbà yẹn ìwé lọ́mọ ìwé àmọ́ maths àmọ́ English àmọ́ literature gan gbà yẹn so àbá ka script wọ́n yẹn bá wò mí bá pé ìwọ ọmọ jàǹjàrà yìí ló dẹ̀ mọ̀wé báyìí ó yá ẹ fún ní part ló bá fún mi ní role o instead kí n lọ learn part tèmi nìkan mo bá lọ learn ti gbogbo script ọ̀pọ̀lọpọ̀ nígbà táwa wọ studio táwọn kan bá ń ṣe mistake máa pariwo kò ń ṣe bẹ́ẹ̀ ẹ máa sọ wọ́n ẹ̀ kí ló dìbò létí ọmọ yìí ọmọ yìí bó ló sì wá but all in all wọ́n ṣàfihàn wa ní lead role àṣà ṣọ́tì kárí àwọn anglo díẹ̀díẹ̀ wọ́n wá ní pé kí n wá ya picture wọ́n wọ́n náà pé picture wo lọ ní pé ká wá yà báyìí àṣà ya picture yẹn the following week báyìí akọ̀rí lórí TV guide mo kàn ń lọ sí school ṣe mọ̀ pé ọba léndé ní school àwa ń gbà yẹn mo kàn rí ibi tó ń ta àwọn magazine mo kàn rí TV guide mo kàn rí Derele ń bẹ̀ veteran kid actor èmi náà yà gbowó transport yo mo yà sanwó ẹ̀ mo gbé lọ sí class àwárí ẹ wò mí ẹ pè mí Derele rè o. so from then on la ṣáà ń ṣe hustle yẹn díẹ̀díẹ̀ bàtà wa kúrò ní secondary school mo kàn bẹ̀rẹ̀ sí máa teach kí n ṣáà máa gbowó dẹ̀ mo kàn ṣe extra lessons fún àwọn ọmọ kéékèèké from then on bàtà wa parí Kid Division 101 mo bá wọ Unilag la bá bẹ̀rẹ̀ sí máa ṣe stage la bá ń ṣe stage play èmi Tẹ́jú Babyface Gbénga Adéyínká TA Káyọ̀dé Peters Bùnmi Davis àpọ̀gùn ńgbà yẹn even RMD wọ́n wá direct play kan tá a ṣe ń gbà yẹn a ṣáà ń ṣe gbogbo ẹ̀ ṣá a ṣáà ń wá bá ṣe máa settle ara wa ká mọ nǹkan tá a fẹ́ ṣe from then on ó dà pé ìgbà tí mo wá wo year 3 year 2 year 3 mo má bẹ̀rẹ̀ sí máa ṣe modelling èmi àti girl yìí máa mọ girl yìí gan ní ìdá ìkejì àwọn oní bloggers ayé àwọn tó fẹ́ pa blog yìí orí gbogbo wọn ti dàrú wọn lè pa blog yìí ṣó ti yẹ yín bẹ́ẹ̀ yẹn blog yẹn máa padà wá so àwọn máa model Linda ń gbà yẹn òun ló máa ń mo ṣáà máa ń ṣe modeling gbà yẹn mo adé ṣọ̀rẹ́ ń class ń gbà yẹn àjọ wa ń class kan náà bá ń tẹ̀lé tó bá lọ fún casting èmi náà máa lọ